níbo ni àwọn ọlọ́pàá Nàìjíríà wà? Because ọ̀rọ̀ Pella àti Kataeve ọ̀rọ̀ àwọn méjèèjì ó fi àtìmọ́lé pẹ̀lú bí wọ́n ṣe ń ba mọ́tò tuntun. Àwọn ẹlòmíín wọ́n gbìyànjú, wọ́n tiraka láti ra irú tí wọ́n rà yìí. Àtẹni tó fowó ra tiẹ̀, àtẹni tí wọ́n gbé fún, ẹnìkan ló gbé mọ́tò fún Kataeve. Ẹ dẹ̀ bọ́ síbi mọ́tò, ẹ ní ẹ̀ ń ṣeré, ẹ dẹ̀ bọ́ síbi mọ́tò, ẹ̀ ń fọ́ gíláàsì mọ́tò tuntun tí a rọ̀bà. Káàzó mi pé lóòótọ́ àwọn méjèèjì náà ìkíní ló ní mọ́tò ẹ̀, ìkejì wọ́n gbé fún ni. Ṣé ẹni tó gbé mọ́tò fún Kataeve sínú ẹ̀ máa dùn pẹ̀lú wípé ó present ẹ̀ ní ní mọ́tò tí a rọ̀bà mọ́tò, ó present ẹ̀ ó gbé fún un. Ẹ dẹ̀ bọ́ sórí mọ́tò, ẹ dẹ̀ fọ́ gíláàsì mọ́tò. Sẹ́ni tó gbé mọ́tò yẹn fún un, ṣé kìí sowó ló fi ra ni? Ṣé kìí ṣe àgún ojú ẹ̀ ló fi ra ni tó fi gbé mọ́tò fún lórí burúkú Kataeve yìí? Wọ́n gbé mọ́tò fún ẹ. Eré wo ni ẹ̀yin ìjọba wa ẹ bá wa, àwọn kan wà táwọn ọmọ yìí ti ń ṣe tó ti dàbí pé bóyá owó tí wọ́n ní ó ti ń da ọpọlọ wọn rú. Àgàgà Pella tí yẹn ń bá sọ̀rọ̀ tí ò gbọ́, kọ́lọ́mọ̀jà Fọlápìtàn. Ó ra mọ́tò tuntun, ẹ dẹ̀ fi ń ṣeré mọ́tò láìsí fóònù. Fóònù mi gan mi ò lè fi sí irú eré tí wọ́n fi fóònù yẹn, tí wọ́n fi mọ́tò sí yẹn. Fóònù mi tí mo rà, mi ò lè ẹ́fà fi fóònù tí mo rà fi ṣeré yẹn. Ẹ wá mú odidi mọ́tò millions ni o tó jẹ́ tí a rọ̀bà àti tán ti já àti méjì gan ni wọ́n ti já ọ̀rà lára ẹ̀. Ẹ dẹ̀ mú mọ́tò yẹn, ẹ dẹ̀ ń fọ́ gíláàsì mọ́tò, ẹ fi ń ṣeré, ẹ gun orí mọ́tò, odidi mọ́tò táwọn kan rà tó jẹ́ wípé tí oṣù kan tí ó fi parí náà mọ̀ gbé lọ mọ́sálásí náà lọ́mọ yíra mọ́lẹ̀ mọ́sí pé ìtọ́lọ́hún ṣe fáwọn lélẹ́yìí. Ó lágbára o. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà, Ifábùkọ́lá Ifáglórí, Àtàndá olórí àbọ̀là. Bóyá sẹ́yìn ọ̀rọ̀ déédéé, ẹ fẹ́ bọrí, ẹ fẹ́ bọfá, àìta ọjà ní ẹwà Nàìjíríà, ìwà lókè òkun, ẹ fẹ́ ṣẹ́fà ajé. Ó kù díẹ̀ káàtó fẹ́yìn náà. Ẹ try láti dọ́dọ̀ bàbá yìí. Ó wà ní ìlú Péjú wa Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin. So kẹ́yìn náà kí ẹ dé ọ̀dọ̀ wọn. Ifábùkọ́lá Ifáglórí, Àtàndá olórí àbọ̀là ni. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mí ẹ̀sìn. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ilé. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglórí, Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifáglórí, Àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifáglórí, Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. Telephone 08038348630 tàbí 0705288104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.